Islam ló tẹnu wa pé tí wọn bá ti sálámà tí wọn náà dáhùn sálámà kó ṣe wọn tún sálámà padà kò sí nǹkan tí ń ṣe àbúrò àfọwọ́bá sí burúkú ìyá kọ wà lọ ó jẹ́ kó ọjọ́ lọ́rùn wọ́n yà mọ́ bá àbá àti mọ́ bíbí lẹ́ẹ̀ kan lábẹ́ ń bí tí wọ́n lè sọ̀rọ̀ àtọ̀sán nínú ojú ìdí àkàbà lọ́wọ́ ọgbìn tá a bá fi mi sí mi láàjọ tá a bá ti ń wá tá a bá ti ń wá èyí tí rẹ̀ tó ń dá padà kọ́ sì di ìka yìí pé mo fẹ́ rí ọ̀sùn léyìí di ọ̀rọ̀ yìí ẹgbẹ́ kan àbí ìtọ́jú lọ kọ́kọ́. Bàbá tí bàbá wa gbà ọlọ́mọ sábà yọ̀ọ́ sùn. Àmín. Bàbá Adiko Sheikh Usman bàbá tẹ́lifí lọ́wọ́ tí a dá ní. Bẹ́ẹ̀ ni màmá àfọwọ́ sórí ìlàjì ti jáde. Gbàgbé máa mú dé nínú ọkọ̀ kí bàbá mi lé. Torí gbogbo ẹjọ́ bá ti fojú da gírèdì àwọn alájọsí bàbá rẹ̀. Ilé ọ̀wà yóò sọ̀kalẹ̀. Bàbá atẹ́bíṣe ń pẹ̀lú bàbá tó rí ni wá rí mi ní ọ̀tàlá ṣe rí mi. Ẹ̀mí ni mo gbé lẹ́nu gbogbo wa. Wàá ti gbà tí bàbá bá fẹ́ wá sọ̀rọ̀ bàbá atẹ́bíṣe ìbí náà ń mọ̀ lẹ́yìn ìwé ìpàdé òun náà jáde náà ní ìjòkó lórí ìjòkó wà ní pẹ̀lú bàbá. Wọ́n ti sọ̀rọ̀ láti aago mẹ́wàá ọ̀dà yíyá. Ọ̀rọ̀ pé wọ́n ń jọ mí ìjọba níbi ọ̀run kọlọ́ọ̀n bàbá ọ̀ ní ìmọ̀ wọ́n mú túlẹ̀ ká lọ bàbá nínú wọ́n tún tíra wọ́n tún sáré kí bàbá àgàdà báyìí wọ́n tún padà wá bá fa. Bàbá Asípa sára dáńgọ́ ọlọ́run yóò ní ẹbí bàbá Asípa dára dáńgọ́ làwọn alábì níbi bàbá àdáńgọ́ bí bàbá Àlàó ẹ̀gbọ́n bàbá Sàràkí bàbá Àlàó wàlí ni àfa sànsàn ọ̀rẹ́ bàbá mi wọ́n á jọ wà lọ́dọ̀ ṣé bàtàrà jàmbá títí bàbá Sàrà jàmbá ń jẹ́ àfa àwọn ẹgbẹ́ sí gbogbo wọn bàbá tẹ́lẹ̀ ṣe wá dúdú ni bàbá wa rí bàbá wa olóyin bàbá wa kádàmù lókè bàbá wa tó ń jẹ́ àdúgbò àbáyọ lẹ́mọ̀ pọ̀ bẹ́ẹ̀ nígbà tí àfa wa lọ́dọ̀ ọlọ́run wọ́n wá rotéètì ìjẹ́bù kádàmù láàrin ara wọn ìjáde fọ́ láàrin ara wọn bí ẹgbẹ́ àfọ́gbọ́mọkùnrin nígbà tí a fà lọ tí bàbá wa àyìnlẹ́gbẹ́ wọ́n kò ń bẹ́ẹ̀ bàbá olóyin gbà wọ́n kò ń bẹ́ẹ̀ bàbá atẹ́bísí gbà wọ́n kò ń bẹ́ẹ̀ bàbá àmukádà lókè gbà wọ́n kò ń bẹ́ẹ̀ wáyé bìtì nígbà. bí wọ́n ti yọ rotéètì ènìyàn títí kan lọ́dọ̀ ọlọ́run àmọ́ wọn pọ̀ ni àbá wọn pọ̀ ni wọ́n jọ sí lọ́run pọ̀ ni wọ́n jọ sí dáadáa pọ̀ ni. lónìí kí sèkì àbíbó pè mí yàtọ̀ fún pé mo ní bèèrè tó wá fẹ́ sá wọ́n máa pè mí níbi ààyè bàbá mi kí ni ráyè kí ni wàá pè sí. sẹ́wọ̀n làbí ẹ̀wọ̀n lọ́wọ́ yàtọ̀ mo kí n bẹ kú níbi rẹ̀ ẹ̀dùnkú pẹ́ bí bá ń tọ́jà ẹ wá fi kún tẹ bá ń lẹ̀ wọ́n lè rí bẹ́ẹ̀ bí ìgbọ̀nà dà mẹ́sàn mí. èyí wọn ò ti burú pákí bí ní àmàlà yẹn sáti yà á sọ́nà tọ́jà wọ́n àyà bá ń sọ̀rọ̀ pàṣẹ ìdàbí wọ́n ní ṣebí mà ní fi ń lò ìyá kò mọ́ lọ ọ̀rẹ́ lómi tí ó fi mà lórí ẹ kú oríire o ẹ sì kú tẹ bí bá ń dáadáa ẹ wá kó àṣeyọrí torí àṣeyọrí kan lè pè wá sí òní kọ́lá mọ́tà wọlé àmì ọlọ́run kọ́ dáhùn àfà kọ́ wọlé agbára
ìta fi àlùkùránì mẹ́lẹ̀ ọlọ́run kó àwọn náà tí wọ́n bá àlùkùránì dẹ́wò nílùú yìí pàápàá jùlọ àgbàgìdá wáyé kọ́lọ́ musa wọlé lọ́dọ̀ ọlọ́run mọ́jọ jáde pèpè ní ilé ìjẹ́ tòde mọ́jọ jáde pèpè àpèlè pèlè mí pèlè mí pèlè mí ọdúnṣe ìbùdáyàn ọlọ́run kọ́lé àwọn ènìyàn ọlọ́run kọ́ wọlé agbára tí wọ́n dára ọ̀pọ̀ fáàmì táwọn àfa tírèsì sí ọdún méjì wọ́n ní nílapa àlùkùránì ìgbà tí ń sọ̀kalẹ̀ lọ́wọ́ àti nílapa àlùkùránì ìgbà tí àlùkùránì sọ̀kalẹ̀ léèdì àwọn afáwọ̀ yìí ní pété abáfẹ́ máa gbára àlùkùránì nílapa àlùkùránì wọ́n ní sẹ́yìn náà mọ̀ nílẹ̀ àwọn àlùkùránì ọ̀rọ̀ àsìkò ìdó Umaru agbára bá Kùránì fi tó súrà kan náà wọn ní Umaru wọ súrà tó gbọ́ ni lọ́jà sábà rẹ̀ lọ́sọ̀ọ́ di oṣù kí ni súrà náà bàdà bisimilahi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله الله لا إله إلا هو له الأسماء الحسنى. tábà àlùkùránì tó wọ́ Umaru pé tó ń gbọ́ wẹ̀rẹ̀ àtàrẹ̀ tó ń gbọ́ yìí tó ń gbọ́ yìí ẹnìkan ẹ lọ́sọ̀ọ́ ó sì gbọ́dọ̀ sí mi. nígbà tí sọ̀kalẹ̀ nù àwọn afáà ní ipò wa sọ̀kalẹ̀ tán ó tún lè tà sí òkè ìgbà tó sọ̀kalẹ̀ tán nígbà tí wọ́n lọ sí conference mùtánà ní Saudi arákùnrin kan ọ̀jọ̀gbọ́n ni òun bá rí sáàtì ká ní kìí ṣe mùsùlùmí wọ́n wá jòkó ní conference gẹ́gẹ́ bó kàlùkù ṣe máa ń dìlífà pépà rẹ̀ ìdìlífà pépà lọ́kàn náà mùsùlùmí dìlífà pépà lọ́wọ́ aka àyà kan tó sọ̀rọ̀ ní àìbọ̀ àyà ọmọ tó bá kà. òun wá òpè sílé kan bẹ tí ó ti dàgbà ní màdékò tó fi mà yí pé. ọ̀sẹ̀ sàmáwá ti wà láàbẹ̀ báyà dára jùlọ pàwọ́dà jìnnà ọ̀mọ́. ilé kan ló sọ yìí ilé sámà tilẹ̀. káàdà dára jùlọ. ẹ̀pọ̀ tẹ́lẹ̀ ni kìí ṣe pé wọ́n jẹ́ wà lọ́tọ̀ọ̀tọ̀ yàgbára ọlọ́run lọ́wọ́ ṣe kí ni. pàwọ́dà jìnnà ọ̀mọ́. síbẹ̀ yìí ló wọ́n ní kí àwọn ọ̀dà ó ní àṣẹ́bẹ̀ láàyè sàṣírù rẹ̀ nìyẹn nígbà tó ń kalẹ̀ tán ọ̀rọ̀ anábì níbi kalẹ̀ fún fàtẹ̀ kúrò solúsà tá a nábì fún wa ní àwọn tẹ́ bá wọ ibi tá a wà láyé lónìí pírọ́blẹ́mù ti dáyé pírọ́blẹ́mù ìlú pírọ́blẹ́mù fábílì pírọ́blẹ́mù ìlú àgbáyé pátápátá àti báyé dé sọ̀rọ̀ pé tá a bá ti báyé dé bí àwọn tá a kò bá wọn solúsà wà lọ́wọ́ wọn tá a náà fi wà kọ́fíìsì.
ìjọba ti wà kọ̀ǹfíìsì yìí sí wọ́n ń sa kíntà nínú ilé wọn dàbò tó gbogbo àwọn tí ṣẹlẹ̀ àwọn akísà gbogbo rẹ̀ wọn bàjẹ́ ànábì tí wọ́n sọ fàbí abẹ́rẹ́ àkùránì yìí pé. sàtẹ̀kùnù fi tẹ̀lé. ànábì ní wàhálà ń bọ̀ sàtẹ̀kùnù fi tà wàhálà sì ti dé gbogbo mùsùlùmí ti pín fíríkà aláfọ àpín fíríkà nǹkan abala náà kàn sí lọ́dún mi agbádìí náà ni o ọ̀kan náà wà fún àwọn alágbàdìí náà ni ọ̀kan náà àwọn ọ̀dánilẹ̀ yìí tó ṣe tí ọ̀tá wà fún àlọ́run abálágbàdìí sì dìde nígbà asọ́kẹ́ ìsinmi ni lọ́fíńdà ni wọ́n lọ fèsì ẹ̀ ó bá ọwọ́ ọ̀kan náà wà fún àbí sọ̀rọ̀ àwọn èèwọ̀ ìjọ náà wọ́n bá wọn létí gbogbo nǹkan wọ́n bá wọn létí gbogbo nǹkan kó o ṣe owó tó owó gbéra ojú rẹ. lórí sọ́dọ̀ wọ́n wá sọ ọ́ ní ẹ̀sọ́ sí túbú. àbá akọ́ bí àbá ní kí wọ́n sọ túbú lọ́dà ẹgbẹ́ aṣọ ìjọba lọ́mídà yìí wọ́n bá kó aṣọ tẹ́ ìsinmi nì. bí àbá jẹ́ ọ̀kan ní wa gbogbo àníyá jẹ sórí bẹ̀ má lómi. Sajakunu ìdájú yẹn mo fẹ́ lu asán àwọn ọjọ́ tí wọ́n máa ti tẹ̀ sí rí wọ́n kà ní ẹni pé kí ni ìmọ̀ káwọn bá pé ọ̀rọ̀ tó bá sọ yọ ọ̀sẹ̀ wàhálà ń bọ̀ kí ni máràjù anabi òní máràjù kankan tó fún wa tó kọjá àlùkò hàn gbogbo nǹkan tó bá bẹ tẹ̀lé ayé alukuhani la jokoti alukuhani ìlú yìí ni alukuhani ló di ẹwà lómi wa alukuhani ló di alukuhani wọn náà ní díẹ̀ ẹdẹ ká bá mú báwọn bàbá tàná ti bá mú ẹsìn ló bí gbogbo àwọn àgbàlagbà wọn yìí o báyọ̀ bá sọ̀rọ̀ sí ìlú àbí malẹ̀ sí ló bí ọmọ ẹ̀sán sí mi ọlọ́run tó ṣe ilẹ̀ fún àwọn bàbá má palẹ̀ mọ́lẹ̀ yìí. má palẹ̀ mọ́lẹ̀ náà. ẹni lọ́n fi hàn. àti gbogbo ẹni tọ́lọ̀ fi hàn. àwọn tó wá jó orí àwọn bàbá ní. àwọn tó wá jó orí àwọn bàbá níbí. ọ̀dọ́ alárùkọ̀rání. ọ̀dọ́ alárùkọ̀rání. ọ̀dọ́ má palẹ̀ mọ́lẹ̀. ọ̀dọ́ má palẹ̀ mọ́lẹ̀ náà. bàbá ọlọ́rẹ̀ ní. bàbá ọlọ́rẹ̀ bàbá alámúlẹ́kùn. bàbá àdúrótì. ọ̀dọ́ àwọn ẹni ọlọ́run. bàbá wa ní sáré. bàbá wa ní sáré. wọ́n ti lọ. ọlọ́run yọ ní sọ wọn. àwọn àrólé wa ṣe máa wọn. ọlọ́run sọ̀rọ̀ máa dótì. bàbá alágbàdì lónìí. ọlọ́ba pẹ̀lú wa. ọlọ́ba dótì wa. àṣẹ wọ́tá yìí kẹ́hìn máa gbẹ̀dọ̀ ayé. ṣé ìbáyé náà máa gbẹ̀dọ̀ ayé. yóò fi fi. ọlọ́run máa gbẹ̀dọ̀ ayé. نتنا مجانا ورسولنا شهادة في بدن توبة كل آمين الموت مدفع بعد الموت يقعد تسابق ياسر آمين الموت فيساب ياسر آمين وجاهد الله فيكم المؤمنين رب الإيجابية الويسكين سنة آمين جيل كل شيء مهيد ويسبيات وفقد مرايمين آمين نعم علينا الحق حقا والعالم وعلينا الباطل الباطل آمين قبل حي ولا إبادة ولا بدء منكم أيام آمين قد وقت كلمات بقاء المسلم المسؤول وإلى بجانا لا ولا يعلمون أسبق الله وأن اتبعك من المؤمنين وشرف حديث بالقرآن الكريم آية الكرسي Ajá Ismail. Adájọ́ Abbas. Adájọ́ Abbas. Ọlọ́dún bára dáadáa yìí. Dáadáa yìí. Nàá dé iná kà.
Vai, vai.